Episteli kínní ti Paulu Aposteli sí àwọn ará Kọ́ríńtì orí kínní. Paulu, ẹni tí a pè ṣe Aposteli Jésù Kristi nípa ìfẹ́ Ọlọ́run, àti Sósténè arákùnrin, sí ìjọ ènìyàn Ọlọ́run tí ó wà ní Kọ́ríńtì, sí àwọn tí a sọ di mímọ́ nínú Kristi Jésù Olúwa, ẹni tí à ń pè lé ènìyàn mímọ́ pẹ̀lú gbogbo àwọn tí ń pe orúkọ Jésù Kristi Olúwa wa níbi gbogbo tí ń ṣe tiwọn àti tiwa. Oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Jésù Kristi Olúwa wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi nígbà gbogbo nítorí yín, nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún yín nípa Jésù Kristi, nítorí pé nípasẹ̀ rẹ̀ lè a ti sọ yín di ọlọ́rọ̀ lé ohun gbogbo, nínú ọ̀rọ̀ ìsọ gbogbo àti nínú ìmọ̀ gbogbo, àní gẹ́gẹ́ bí a ti fi ìdí ẹ̀rí Kristi kalẹ̀ nínú yín, gẹ́gẹ́ bí ẹ̀yin kò ti rẹ̀yìn nínú ẹ̀bùn kẹ́bùn tí ẹ̀yin sì ń retí ìfarahàn Jésù Kristi Olúwa wa, ẹni tí yóò sì fi ìdí yín kalẹ̀ títí dé òpin pẹ̀lú, kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn lé ọjọ́ Jésù Kristi Olúwa wa. Olódodo ṣáàlì Ọlọ́run nípasẹ̀ ẹni tí a ti pè yín sí ìdàpọ̀ ti Jésù Kristi ọmọ rẹ̀ Olúwa wa. Mo sì bẹ̀ yín ará lé orúkọ Jésù Kristi Olúwa wa, kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà, àti pé kí ìyapa kí ó má ṣe sí nínú yín, ṣùgbọ́n kí a lè ṣe yín pé ní inú kan àti ní ìmọ̀ kan. Nítorí a ti fi hàn mí nípa ti yín, ará mi, láti ọ̀dọ̀ àwọn ará ilé Chloe, pé ìjà ń bẹ láàrin yín. Èyí ni mo wí nísinsìnyí pé olúkúlùkù yín wí pé èmi ni ti Paulu, àti èmi ni ti Apollo, àti èmi ni ti Kéfà, àti èmi ni ti Kristi. Kristi a yà sí ara rẹ̀ bí? Ìṣe Paulu li a kàn mọ́ àgbélébù fún yín bí? Tàbí lé orúkọ Paulu lé a baptisi yín bí? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí èmi kò baptisi ẹnikẹ́ni nínú yín bí kò ṣe Crispu àti Gaiu, kí ẹnikẹ́ni kí ó má ṣe wípé mo ti ń baptisi lé orúkọ èmi tìkára mi. Mo sì baptisi àwọn ará ilé Stefana pẹ̀lú. Èmi kò sì mọ̀ bí mo bá baptisi àwọn ẹlòmíràn pẹ̀lú, nítorí Kristi kò rán mi lọ baptisi bí kò ṣe láti wàásù ìyìn rere, kì í ṣe nípa ọ̀rọ̀ ọgbọ́n, kí a má ṣe sọ àgbélébù Kristi di àìlágbára, nítorí pé wèrè lé ọ̀rọ̀ àgbélébù sí àwọn tí ó ṣègbé, ṣùgbọ́n sí àwa tí à ń gbàlà agbára Ọlọ́run ni. Nítorí tí a kọ wípé èmi ó pa ọgbọ́n àwọn ọlọ́gbọ́n run, èmi ó sì sọ òye àwọn ọlọ́gbọ́n dasán. Níbo lé àwọn ọlọ́gbọ́n náà gbé wà? Níbo lé àwọn akọ̀wé náà gbé wà? Níbo lé àwọn òjìyàn ayé yìí náà gbé wà? Ọlọ́run kò wá ti sọ ọgbọ́n ayé yìí di wèrè, nítorí pé nínú ọgbọ́n Ọlọ́run, lẹ́yìn ìgbà tí ayé kò mọ Ọlọ́run mọ́ nípa ọgbọ́n, ó wu Ọlọ́run nípa wèrè wàásù láti gba àwọn tí ó gbàgbọ́ là. Nítorí pé àwọn Júù ń béèrè àmì, àwọn eléni a sì máa ṣàfẹ́rí ọgbọ́n. Ṣùgbọ́n àwa ń wàásù Kristi tí a kàn mọ́ àgbélébù, ohun ìkọ̀sẹ̀ fún àwọn Júù àti ohun wèrè fún àwọn eléni. Ṣùgbọ́n fún àwọn tí a pè, àti Júù àti eléni, Kristi lé agbára Ọlọ́run àti ọgbọ́n Ọlọ́run. Nítorí pé wèrè Ọlọ́run gbọ́n ju ọgbọ́n ènìyàn lọ, àti àìlera Ọlọ́run lé agbára ju agbára ènìyàn lọ. Nítorí tí ẹ̀yin rí ìpè yín, ará, bí ó ti ṣe pé kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́gbọ́n ènìyàn nípa ti ara, kì í ṣe ọ̀pọ̀ àwọn alágbára, kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́lá lé a pè, ṣùgbọ́n Ọlọ́run ti yan ohun wèrè ayé láti fi dààmú àwọn ọlọ́gbọ́n. Ọlọ́run sì ti yan ohun àìlera ayé láti fi dààmú ohun tí ó lé agbára, àti ohun tí kò níyìn lé ayé
àti ohun tí akẹ́gàn lé Ọlọ́run sì ti yàn, àní ohun tí kò sì sí láti sọ ohun tí ó wà dásán, kí ó má ṣe sí ẹ̀dá tí yóò ṣògo níwájú rẹ̀. Ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ lé ẹ̀yin wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdimímọ́ àti ìdáǹdè fún wa, gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ẹni tí ó bá ń ṣògo kí ó máa ṣògo nínú Olúwa.